Bẹ́sí ń bá pé ó bí kò ṣolúwo mi o. Awólọ́wọ̀, ìwọ ni mo jírí lónìí rẹ̀ ń wá níbọ̀. Àwọn ọwọ́ àwọ̀ ọmọ, láwọ̀ àwa, láwọ̀ àlàáfíà, láwọ̀ àwa. Ajagun ayé, Awólọ́wọ̀. Èyí ni ìtàn ìgbésí ayé èmi Ọbáfẹmi Awolọwọ orí kejì. Kó tó di pé mo lọ sí Abẹ́òkúta ní 1921, mo máa ń rò pé àǹjọ̀nú kan làwọn òyìnbó aláwọ̀ funfun ni. Lójú tèmi, àwọ̀ ara òyìnbó dàbí nǹkan ẹlẹgẹ́, funfun nẹ́nẹ́ àti àìlábàwọ́n, nítorí ó máa ń dàbí àwọ̀ àwọn ọmọ tuntun ìkẹ́nẹ́ bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí wọn. Bí òun òyìnbó ṣe funfun tí kò yí padà, tí àwa wá yí padà di dúdú máa ń yà mí lẹ́nu jù. N kò rò pé mo rí òyìnbó ju 6 lọ kó tó di pé mo lọ sí Abẹ́òkúta. Mo mọ Rẹ́fúrẹ́ǹdì G. Henry Lester, ẹni ọ̀wọ̀ ìjọ Wesley lòun. Mo rí òun dáadáa lọ́jọ́ àyájọ́ Empire Day àti nígbà tí mò ń lọ sílé ìwé ní Wesley School Ìkẹ́nnẹ́ tó máa ń wá ibẹ̀ wá ṣe àbẹ̀wò. Mo tún mọ Rẹ́fúrẹ́ǹdì L.C. Mead, ẹni ọ̀wọ̀ ìjọ Wesley lòun náà. Ẹ̀ẹ̀kan ni mo rí òun, ṣùgbọ́n mo rántí ẹ̀ dáadáa. Ó bá Rẹ́fúrẹ́ǹdì Lester wá láti wá ṣe àbẹ̀wò nílé ìwé wa ni. Ní àwọn ìgbà míì, mo máa ń rí àwọn òyìnbó yìí tí wọ́n máa ń bá Ìkẹ́nnẹ́ kọjá lọ sí ibi tí wọ́n bá ń lọ. Àkọ́kọ́ tí mo rí òyìnbó kan tó jẹ́ òṣìṣẹ́ ìjọba, àwọn ìgìrìpá ọmọ Nàìjíríà méjì ni wọ́n rù ú sórí nínú àga hámọ́ọ̀kù tó jókòó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ni wọ́n sì gbé àwọn ẹrù rẹ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ àti ọlọ́pàá pọ̀ tí wọ́n ń ṣe ohun tó bá fẹ́ fún un. Wọ́n ti sọ fún wa pé àwọn òyìnbó yìí máa ń sùn nínú àga hámọ́ọ̀kù yìí bí wọ́n bá ń gbé wọn lọ sí ìrìn àjò kan. Ṣùgbọ́n èyí tí èmi rí yìí mú ìwé kan lọ tó ṣí sílẹ̀ nígbà àyà rẹ̀ dání nígbà tí wọ́n ń gbé e kọjá ní Ìkẹ́nnẹ́ ni o. Ó ṣeé ṣe kó jẹ́ ó ti ń ka ìwé náà bọ̀ kó tó dé ìlú tiwa ni. Gbogbo àwọn ọmọdé ni wọ́n ń wọ́ kiri láti kófìrí ẹ̀. Irú èèyàn ńlá wo nìyí tí Ọlọ́run dá lọ́lá tó láwọ̀ funfun tó sì tún wá ní ipò gíga. Bí ọjọ́ méjì tí ni òyìnbó kejì tí mo tún rí lò ní Ìkẹ́nnẹ́. Àárín ọjà gan ni wọ́n pa àgọ́ sí fún un. Àwọn ọmọdé, pàápàá àwọn ọmọléèwé ń lọ síbẹ̀ láti wo òun àti àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀. Àwọn ìránṣẹ́, àwọn ọlọ́pàá àti àwọn ògbufọ̀ ni wọ́n bá wá. Ó kù ọjọ́ díẹ̀ tí yóò dé ni ọba ìlú Ìkẹ́nnẹ́ ti ní kí wọ́n kéde kiri ìlú pé àwọn èèyàn kí wọ́n kó igi ìdáná jọ, iṣu, adìyẹ, omi àti àwọn nǹkan míì tó wúlò lọ́pọ̀lọpọ̀ sí àárín ọjà tí òyìnbó ajẹ́lẹ̀ náà yóò lò. Àwọn ọ̀dọ́ ìlú kan ni wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́. Ṣùgbọ́n yàtọ̀ sí ọba àti àwọn ìjòyè rẹ̀, àgbàlagbà ní gbogbo wọn o, tí wọ́n gbọ́dọ̀ lọ kí ajẹ́lẹ̀ kí wọ́n sì bu ọlá fún un. Kò tún sí àgbàlagbà ọkùnrin tàbí obìnrin kan tó gbọ́dọ̀ taari gbèrègbè dé ìtòsí ajẹ́lẹ̀ yìí, pàápàá nígbà tí àwọn ẹrú ẹ̀ àti àwọn ìránṣẹ́ bá múra láti máa lọ tàbí nígbà tí wọ́n bá ń bá ìrìn àjò wọn lọ. Ohun tí àwọn ìránṣẹ́ àti àwọn ọmọ ọ̀dọ̀ yìí máa ń ṣe ni kí wọ́n fi tipátipá mú ẹnìkan tó bá wà nítòsí, tí wọn yóò sì ní kó ru ẹrù ajẹ́lẹ̀ kó máa tẹ̀lé àwọn, yóò sì tẹ̀lé wọn títí tí wọn yóò fi tún rí ẹlòmíì fipá mú tí wọn yóò fi rọ́pò rẹ̀ ni, tàbí tí wọ́n bá ti fẹ́rẹ̀ dé ibi tí wọ́n ń lọ. Àwọn tí wọ́n fi ipá mú yìí kò lówó kan tí wọn yóò gbà, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí yóò dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ tí wọ́n ń ṣe. Pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká yìí ṣá o, ilé tiwa ní ibùdó ìfọkànbalẹ̀ tèmi. Mo mọ̀ pé ààbò ńlá ló bò mí tí mo bá ti wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ewu kan fún mi. Bóyá gbogbo nǹkan abàmì
tó ń dààmú ìkẹ́nẹ́ yóò dé ọ̀dọ̀ tèmi. Ó dá mi lójú pé tí mo bá ti wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilé bàbá mi, ọfà àwọn ẹ̀mí àìrí àti àwọn agbèrò ikú pẹ̀lú àwọn oníṣẹ́ ibi tí wọ́n sọ pé wọ́n ń rìn kiri nínú afẹ́fẹ́ yìí kò lè dé ọ̀dọ̀ tèmi. Àwọn mẹ́ta kan ni wọ́n ṣe odi ńlá báyìí yí mi ká: bàbá àti ìyá mi àti ìyá bàbá mi. Ìyá bàbá mi tí wọ́n ń pè ní Adéfulẹ̀ yìí ni apàṣẹ àgbà ilé wa. Gẹ́gẹ́ bí ọmọdé, orí ìyá yìí ni gbogbo ayé mi dálé lórí. Mo ti pé ọmọ ọdún 22 kó tó kú. Tí mo bá ro gbogbo ẹ̀ pọ̀, àpapọ̀ ọdún 16 ni mo lò tó jẹ́ a jọ ń gbé inú ilé kan náà ni. Nígbà tí a kò bá sì jọ gbé náà, a kì í yé kàn sí ara wa. Bí ọdún ṣe ń gorí ọdún, kò sí kinní kan tó yí ọkàn mi padà lórí ohun tí mo ti ń rò nípa rẹ̀ láti kékeré mi. Kódà títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo sì máa ń rò pé àkàndá ẹ̀dá kan ni láyé ara tirẹ̀. Ìmọ́tótó ẹ̀ lè, bẹ́ẹ̀ ló gbọ́ fàárì, ó dá ara ẹ̀ lójú, bẹ́ẹ̀ ló sì jẹ́ níbi yòówù tó bá wà, òun ni yóò ṣe apàṣẹ ibẹ̀. Èmi ló máa ń wò gẹ́gẹ́ bí ẹyin ojú rẹ̀, bẹ́ẹ̀ ló jẹ́ ní gbogbo ìgbà ló máa ń pè mí ní bàbá òun. Bó bá wà níbẹ̀, kò sẹ́nìkan tí ń nà mí. Bó bá fi jẹ́ kí wọ́n nà mí, a jẹ́ nítorí ọ̀rọ̀ ilé ìwé mi ni. Bàbá mi gbà pé kò sí bí èèyàn ṣe lè kọ́ ọmọdé níwèé kó má nà án lẹ́gba. Bẹ́ẹ̀ náà ló sì máa ń ṣe. Tí a bá ti yọwọ́ oníwèé dé yìí, kò sí ayọ̀ pọ̀rọ́ tí n kò lè yọ̀ bí ìyá àgbà bá ti wà nílé. Ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ló ká bàbá mi mọ́ ibi tó ti ń nà mí. Bí bàbá mi ti rí i ló sáré sọ ẹgba tó fi ń nà mí nù. Ìyá àgbà bú dáadáa, ó sì bẹ̀ mí. Inú mi dùn gan ni. Ní ti ìyá mi, n kò tiẹ̀ rántí pé òun nà mí rí. Kinní kan wà ṣáá tó jẹ́ pé àwọn òbí mi àti ìyá àgbà ti jọ mọ̀ láàrin ara wọn. Yẹn náà sì ni pé ohun yòówù tí mo bá fọwọ́ ara mi fà, mo gbọ́dọ̀ fúnra mi rán gbogbo ohun tó bá ti díẹ̀ yọ. Bí àpẹẹrẹ, ká ní mo torí ayọ̀ tí mò ń yọ̀, tí mo bá takú pé n kò jẹun nígbà tí wọ́n bá gbé e fún mi, àjẹ́ pé kò sí oúnjẹ fún mi di àsìkò oúnjẹ míì nìyẹn. Kódà kí n fẹ́ kéku pé kí wọ́n ṣàánú mi. Ìyá àgbà kò sí nídìí ìgbàgbọ́ bàbá mi nínú Ọlọ́run kan ṣoṣo àti ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ṣùgbọ́n ní ìyàtọ̀ sí bí àwọn òbí mi ṣe máa ń ṣe nígbà yẹn, òun àti ọkọ rẹ̀ Awólọ́wọ̀ ní ìfaradà tó pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n fi bàbá mi sílẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá fẹ́ ṣe, láì fijọ́ kan bá a wí tàbí lòdì sí. Ìyá àgbà ní ìkórìíra tó pọ̀ fún àwọn olóògùn, àwọn àjẹ́ àti oṣó. Ó ní atúrọ́tà lásán ni wọ́n. Ọ̀rọ̀ tó máa ń sọ lẹ́nu tó fi ìwà rẹ̀ yìí hàn, a ní ẹni tí kò bá ṣe aburú kò ní bẹ̀rù aburú. Ọ̀rọ̀ míì tó máa ń sọ tí kò kúrò lọ́kàn mi títí lónìí pé bí èèyàn bá ń ṣe aburú kéékèèké, tó bá yá, aburú náà yóò pọ̀ débi tí yóò fi di ọ̀ràn ńlá sí ẹni tó ń ṣe é lọ́rùn. Òòṣà ẹyọ kan náà ló ń sìn, ó sì ní àpọ́nlé fún àwọn babaláwo. Bó tiẹ̀ jẹ́ bàbá mi kò fẹ́ rárá, síbẹ̀ ọ̀pọ̀ ìgbà ni ìyá àgbà ti pe àwọn babaláwo wá sílé wa. Bẹ́ẹ̀ ni kò sí ìgbà tí wọ́n wá tí kò ní sí ìrúbọ kékeré kan. Wọn yóò pa adìẹ kan tàbí méjì tàbí ẹyẹlé. Bàbá mi ti kìlọ̀ fún mi pé kí n má bá wọn jẹ oúnjẹ irú ẹ̀ o. Ṣùgbọ́n ìyẹn ò ṣeé ṣe. Pàápàá nígbà tó jẹ́ ìyá àgbà, aṣòro kọlù fún rẹ̀ ló fún mi. Bàbá mi fìyà jẹ mí lẹ́ẹ̀kan lórí ẹ̀ nígbà tí kò sí ìyá àgbà nílé. Ìyá mi bẹ̀ mí kí n má sọ̀rọ̀ náà fún ìyá àgbà bó bá dé, nílé mi náà bá sinmi. Nítorí bí ìyá àgbà bá fi lè gbọ́, wàhálà ni fún bàbá mi. Àṣà ìyá àgbà ní láti jẹ́ kí àwọn babaláwo wá dá ifá fóun, pàápàá nígbà tí ọmọ ẹ̀ bá bímọ nílé ọkọ tàbí tí ìyàwó ọmọ ẹ̀ bá bímọ. Ó ṣe ìyẹn lójú mi nígbà tí wọ́n bí àbúrò mi Olúfúnláyọ̀. Wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fún mi lẹ́yìn ọdún kejì tí wọ́n bí mi. Bàbá mi á rí i pé òun ò sí nílé ṣá ní àsìkò tí wọ́n bá ń da ifá yìí. Lórí ọ̀rọ̀ tèmi, àwọn onífá sọ pé èmi ni bàbá ìyá àgbà tó padà wá sáyé. Wọ́n sọ fún mi pé ìyá àgbà fẹ́ràn bàbá rẹ̀ dé góńgó. N ò kì í yé rò pé ìfẹ́ bàbá rẹ̀ yìí ló darí sí ọ̀dọ̀ tèmi náà ní kékeré tí wọ́n ti sọ pé èmi ni bàbá rẹ̀ tó ti kú.
Ìyá àgbà máa ń fi bàbá rẹ̀ yangàn ni, jagunjagun ńlá àti ọlọ́rọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ oyè ìlú ló sì jẹ nígbà ayé rẹ̀. Èèyàn jẹ́jẹ́, ìyàwó ilé tí kì í dí ẹlòmíì lọ́wọ́ ni ìyá mi. Ṣiṣẹ́ ni, bẹ́ẹ̀ ló láàánú, ó nífẹ̀ẹ́, ó sì nítẹríba tó pọ̀ fún ìyá àgbà àti bàbá mi. Ìyá àgbà àti bàbá mi fẹ́ràn rẹ̀ gan-an. Ìyá àgbà mú bí ọmọ rẹ̀ ni o, tó sì fi ìyẹ́ ààbò rẹ̀ bò dárúdárú. Ẹnu ìyá mi mú bí abẹ, ṣùgbọ́n kì í mú dé ọ̀dọ̀ ìyá àgbà àti bàbá mi. Èmi ni máa ń farakò nígbà tí mo bá yọ ayọ̀ káyọ̀. Nígbà tí mo bá kó sí ìyá mi lọ́wọ́ yìí, ìbá tẹ́ mi lọ́rùn tó bá nà mí ju àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé tí yóò sọ sí mi lọ. Ìyá mi kò sin òòṣà míì tí mo mọ̀. Ní 1915 ni wọ́n bí àbúrò mi obìnrin àkọ́kọ́, Victoria Olúfúnmiláyọ̀, Ọdun là ń pè. Wọ́n bí àbúrò mi obìnrin kejì, Bọ́lájókòó, ní 1919 kí wọ́n tó wá bí àbúrò mi obìnrin kẹta, Ìdòwú, láti ọ̀dọ̀ bàbá mi ní 1923. Jagunjagun ló bí ìyá mi, gẹ́gẹ́ bíi ti ìyá àgbà náà ni òun náà sì máa ń fi bàbá rẹ̀ yangàn. Ní ọmọ kékeré níbi ọdún 43 ní bàbá rẹ̀ yìí Awófẹ̀kọ́ di ààrẹ, ìyẹn olórí ológun. Ìyá mi kì í sọ̀rọ̀ agbára bàbá rẹ̀ àti àwọn àjàṣẹ́gun tó ṣe, pẹ̀lú bí kò ṣe sí ẹni tó gbóyà tó. Ìtàn míì tí kì í kúrò lẹ́nu ẹ̀ ni pé ọmọ Ẹ̀gbá lòun. Ẹ̀gbá ni ìyá tó bí ìyá rẹ̀ lójú méjèèjì. Obìnrin yìí ló wá fẹ́ ọkọ ní Ìjẹ̀bú Rẹ́mọ níbi tó ti bí ọmọbìnrin méjì. Àkọ́bí ọmọ rẹ̀ yìí sì ni ìyá mi. Lójú tèmi, bó ṣe kí òbí gidi rí ni bàbá mi ṣe rí yẹn. Ìyá àgbà kó tó di pé ó kú, ìyá mi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ti jẹ́rìí sí àwọn ìwà ọmọlúàbí tó wà lára bàbá mi. Olóòótọ́ ni, ibi tó bá dojúkọ ló máa ń lọ, kì í bẹ̀rù, bẹ́ẹ̀ ló kórìíra ìwà gàbàgebè àti àìlóòótọ́. Kò kúrú, bẹ́ẹ̀ ni kò ga jù, ó dáńgájíá lára àti ní àlàáfíà. Ó gbajúmọ̀ ní Ìkẹ́nnẹ́ fún àwọn iṣẹ́ tó ń ṣe àti àìkáàárẹ̀ rẹ̀, pẹ̀lú bó ṣe jẹ́ ọkọ rere àti bàdà dáadáa. Ó kó òyàn mọ́ra, bẹ́ẹ̀ ló sì lè fi ojú rẹ̀ tọrẹ. Ilé wa bíi ilé èrò fún àwọn mọ̀lẹ́bí ni. Bí wọ́n bá ti fi nǹkan kékeré kan kẹ́wọ́, wọ́n ń bọ̀ nílé wa nìyẹn. Wọn yóò sì jókòó síbẹ̀ títí di ìgbà tí wọ́n bá fẹ́ ni. Bẹ́ẹ̀ wo bàbá mi ni wọ́n ná ní gbogbo àkókò yìí. Ní kékeré mi, mo rí ìwà kí àwọn ẹbí máa wọ́ wá sílé wa yìí gẹ́gẹ́ bí ìwà ìbáraẹnigbé tó dáa. Èmi máa ń gbádùn àjọṣe wa tí wọ́n bá wá sílé wa, nítorí gbogbo wọn ni wọ́n máa ń kẹ́ mi. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà àti títí di bí mo ṣe ń kọ̀wé yìí, mo ti rí i pé ìwà dídi ẹrù wíwo lé ara ẹni lórí ni. Ó fẹ́rẹ̀ jẹ́ orí èmi àti àwọn àbúrò mi ni bàbá mi ná gbogbo ohun tó nílé. Bẹ́ẹ̀ náà ló sì ṣe fún ìyá mi. Gbogbo ará Ìkẹ́nnẹ́ ni wọ́n máa ń bọ̀wọ̀ fún, tí wọ́n sì ní ìgbọ́kànlé nínú ẹ̀. Kó tó di ìgbà tó kú yẹn, òun ni olórí àti alábòójútó ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ alájọ. Ọ̀rọ̀ kan kì í sú, bẹ́ẹ̀ ni kì í gbà pé kinní kan kò ṣeé ṣe. Orí ṣe ní tiẹ̀, bẹ́ẹ̀ ló sì ní ẹran kájọ ṣe lára. Àgbẹ̀ àti agégẹdú ni. Ó sì gba àwọn òṣìṣẹ́ bíi 12 yàtọ̀ sí àwọn àbúrò rẹ̀ 2 tí wọ́n jọ ń ṣiṣẹ́ gẹdú náà. Bó bá ti oko dé láti igbó gẹdú, eré ni yóò máa ṣe tí yóò sì máa rẹ́rìn àrínkàrà pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Ní alaalẹ́ tí kì í bá ṣe pé ó lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tàbí àwọn ẹbí rẹ̀, àwọn ọ̀rẹ́ àti alájọsọ ni yóò yí òun náà ká. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n sì jọ máa ń jẹun. Ìyẹn ló ṣe jẹ́ pé yóò rí dájú pé oúnjẹ tí wọ́n sè sílẹ̀ ju èyí tí àwa ará ilé nìkan lè jẹ lọ. Bí mo bá rántí dáadáa, àwọn ọ̀rọ̀ alalẹ́ tí bàbá mi àti àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń sọ yìí kì í yé dá lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀, bí ojú ọjọ́ ṣe rí àti bí irè oko tí wọ́n gbìn yóò ṣe jáde sí, iye tí wọn yóò ta irè oko wọn àti igi gẹdú, àti àwọn ọ̀rọ̀ míì tó bá ṣàti jẹ wọ́n lógún. Bẹ́ẹ̀ ni wọn kì í yé sọ̀rọ̀ ìjọba òyìnbó tí wọn yóò máa ròyìn ẹ̀ pẹ̀lú àpọ́nlé àti ìfẹ́ràn. Ìgbà míì wọ́n máa ń bú wọn o. N kò lè rántí gbogbo àwọn ohun tí wọ́n máa ń sọ. Bó bá jẹ́ tiyín ni, mo rántí pé báwọn òyìnbó yìí ṣe dẹ́kun ogun abẹ́lé,
táwọn èèyàn kan máa ń bá ara wọn jà kí wọ́n tó dé, fífòpin sí òwò ẹrú ṣíṣe àti ìdájọ́ òdodo tí wọ́n máa ń ṣe. Gbogbo èyí ni wọ́n fi máa ń gbóríyìn fún wọn. Bó bá sì jẹ́ ti bíbú ni, mo tún rántí pé bàbá mi àti àwọn rẹ̀ kórìíra kinní kan tí wọ́n ń pè ní máṣàìlọ. Bí ọ̀rọ̀ náà ti yé mi sí nígbà yẹn ni pé máṣàìlọ tí wọ́n ń wí yìí jẹ́ ọ̀rọ̀ Yorùbá tó túmọ̀ sí dandan ni láti lọ. Bàbá mi máa ń fi ìtara sọ̀rọ̀ pé pẹ̀lú gbogbo ohun tí òyìnbó ti ṣe tó dẹ́kun ogun abẹ́lé, tó fòpin sí òwò ẹrú, tó tún mú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wá, kò yẹ kó wá jẹ́ máṣàìlọ yìí ni yóò fi bà gbogbo ohun tó dáa tí wọ́n ṣe jẹ́. Ọgbọ́n ọmọdé tèmi kò lè ṣàlàyé ìdí tó fi jẹ́ dandan ni káwọn èèyàn yìí lọ. Nígbà tí mo dàgbà, tí mo wá mọ èdè òyìnbó, mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ohun tí wọ́n ń sọ nígbà náà martial law, òfin ìjọba ológun ni. Bẹ́ẹ̀ bàbá mi àti àwọn ọ̀rẹ́ rẹ̀ lo ọ̀rọ̀ yìí ní ọ̀nà tí ìtumọ̀ rẹ̀ yàtọ̀ gédégbé sóhun tí wọ́n ń wí. Láti 1894 sí 1914, abẹ́ ìjọba kólónì Èkó ní Ìjẹ̀bú-Rẹ́mọ wà. Ìyẹn ni pé ọmọ ìlú òyìnbó ni wọ́n ka àwọn ará Rẹ́mọ sí. Ní gbogbo àkókò yìí, kò sí ilé ẹjọ́ ìbílẹ̀. Bí ìdájọ́ kan bá yẹ kó wáyé lórí ìwà ọ̀daràn, òyìnbó ni yóò dá. Àwọn èèyàn fẹ́ràn irú ètò yìí gidi. Ṣùgbọ́n ní 1914, wọ́n gbé ètò ìjọba míì dé sí ìsàlẹ̀ Ọya. Wọ́n yọ Ìjẹ̀bú-Rẹ́mọ kúrò lára kólónì Èkó yìí ni wọ́n bá so pọ̀ mọ́ Ìjẹ̀bú Òde nítorí ètò ìṣàkóso ìjọba. Bẹ́ẹ̀ ni wọ́n dá àkóso Ìjẹ̀bú-Rẹ́mọ padà sí abẹ́ Awùjalẹ̀. Wọ́n sì dá àwọn ilé ẹjọ́ ìjọba ìbílẹ̀ sílẹ̀. Ọba yìí àti àwọn ìjòyè rẹ̀ nílò òfin tó lágbára fún irú ìṣàkóso wọn. Òfin yìí ni wọ́n ń pè ní martial law nígbà náà. Bàbá mi rẹwà lọ́kùnrin, bẹ́ẹ̀ ló jẹ́ awọ tòní má wọ tàná. Ó fẹ́ kí gbogbo àyíká rẹ̀ mọ́ tónítóní. Bẹ́ẹ̀ ni kò lè ṣe kó má wẹ̀ níjọ́ kan lẹ́yìn tó bá toko dé. Nǹkan tí kò wọ́pọ̀ láyé ìgbà náà lélẹ́yìí lágbègbè Ìkẹ́nnẹ́. Ìyá mi ni yóò rí pé òun mójútó gbogbo ohun tí bàbá mi bá fẹ́. Òun ló ń fọ aṣọ rẹ̀ tí yóò sì bá a lọ. Àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n rí ṣe díẹ̀ náà ni wọ́n ń jẹ irú ayé bẹ́ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò gbá gbogbo ilé láàárọ̀, ó sì tún lè ṣe bẹ́ẹ̀ bó bá yẹ̀ lójú ọjọ́. Olórí ìjà tí èmi àti bàbá mi máa ń jà náà ni pé n kò mọ́ tónítóní ṣe. Mo fẹ́ràn kí n wà láyé ara mi láì wẹ̀. Ṣùgbọ́n níbi gbogbo tó bá ti lè ṣe bẹ́ẹ̀, ìyá mi yóò rí pé mo wẹ̀ dandan. Bí ọ̀rọ̀ bá ti dà báyìí, àṣẹ ìyá àgbà tí mo bẹ̀rù tí mo sì pọ́nlé yẹn náà ni yóò lò fún mi. Bí ìyá àgbà bá sì ti pàṣẹ bẹ́ẹ̀, ó di dandan kí n tẹ̀lé. Bí bẹ́ẹ̀ kọ́, kò ní sí ẹni tí yóò gbèjà mi bí bàbá mi bá gbé ìbáwí rẹ̀ dé. Mo kórìíra kí n máa múra dáadáa. Kódà bó jẹ́ lọ́jọ́ Sunday tàbí lọ́jọ́ ọdún Kìrìsìtẹ́nì kankan, ìnira ni mo máa ń ka gbogbo bàtà, aṣọ àti fìlà tí bàbá mi ń rà fún mi láti kó sí. Bí mo bá sì ti kó sínú wọn báyìí, ara mi kì í lélẹ̀ rárá. Gẹ́gẹ́ bí ohun tó wà nígbà yẹn, ilé ọlá àti ti oyè ni bàbá mi ti jáde wá. Bàbá tó bí bàbá rẹ̀, ìyẹn bàbá mi àgbà kẹta joyè méjì, Olúwo àti Lósì papọ̀. Ní Ìjẹ̀bú-Rẹ́mọ tiwa, àwọn Òṣùgbó ni wọ́n ń ṣèjọba gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ aṣòfin àti tìjọba ní Britain. Ọba àti àwọn ìjòyè rẹ̀ lè ṣèpàdé gẹ́gẹ́ bí ìgbìmọ̀, ṣùgbọ́n gbogbo ìpinnu tí àwọn ìgbìmọ̀ yìí bá ṣe gbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn Òṣùgbó kó tó lè di àṣẹ. Kò kúkú tẹ̀ sẹ́ni tó tún lè mú àṣẹ náà ṣẹ ju àwọn Òṣùgbó yìí lọ. Ọba ni olórí agbègbè rẹ̀, òun náà ni yóò sì ṣe alága ìpàdé tí òun àti àwọn ìjòyè rẹ̀ bá ń ṣe. Ní Ìkẹ́nnẹ́, bó sì ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó wà ní Ìjẹ̀bú-Rẹ́mọ nìyẹn. Olúwo ló tẹ̀lé ọba nípò, òun náà ló sì ń ṣe olórí ìpàdé Òṣùgbó. Gẹ́gẹ́ bí òfin, ọba kì í lọ sípàdé àwọn Òṣùgbó. Bó bá fi wá lọ sípàdé náà, ẹ̀yìn Olúwo ni yóò wà. Bí ọba kan bá wàjà, Olúwo ni yóò máa ṣe adelé ọba. Oyè Olúwo tí bàbá tó bí bàbá mi jẹ yìí, oyè òṣèlú ni. Ṣùgbọ́n oyè Lósì, ọ̀kan nínú àwọn oyè tí èmi náà jẹ báyìí, oyè ẹbí ni. Láàárín àwọn ẹbí tó ń ṣèjọba ìlú ni wọ́n ti máa ń gbé oyè àkọ́kọ́ yìí kiri. Bẹ́ẹ̀ oyè kejì yẹn kò ní kúrò nínú ẹbí wa.
tí ọba yóò sì fi ẹni tó bá kájú ẹ̀ jẹ. Wọ́n ròyìn pé bàbá mi àgbà kẹta yìí olóṣèlú ńlá ni, bẹ́ẹ̀ náà ló ní owó púpọ̀ lọ́wọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ẹrú. Ọlọ́rọ̀ obìnrin àti ìjòyè ìlú ní ìyàwó rẹ̀ pàápàá láyé ara tirẹ̀. Oyè lígù ló jẹ. Ọ̀dọ̀ bàbá yìí ni bàbá tèmi tó jẹ́ Awólọ́wọ̀ ń gbé láti kékeré ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tó bá jẹ́ ti ìlú bẹ́ẹ̀ ló máa ń bá a lọ, tí yóò bá gbé àpò rẹ̀ àti ọ̀pá àṣẹ. Nítorí èyí, lẹ́yìn tó ti ṣe iṣẹ́ àgbẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ kan báyìí, iṣẹ́ ìlú ni Awólọ́wọ̀ gbájúmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ gidi. Ó kàn ń ṣe àgbẹ̀ díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ni. Nígbà tí bàbá rẹ̀ yìí sì kú, ó kúkú fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ pátá. Bí bàbá yìí ti kú ni wọ́n gbé oyè olúwo kúrò nílé wa, wọ́n gbé fún ẹbí tó kàn. Ṣùgbọ́n wọ́n fi Awólọ́wọ̀ ṣe ìwà rẹ̀fà, kò sì pẹ́ tó fi di olórí wọn. Àwọn ìwà rẹ̀fà yìí ní àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹlẹ́ni mẹ́fà tí wọ́n ń darí gbogbo Òṣùgbó. Bí àwọn tí wọ́n ń ṣèjọba ìpínlẹ̀ kan lónìí ni àwọn náà rí. Ó tilẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ nígbà yẹn. Àwọn ni wọ́n dàbí ilé ẹjọ́ tó ga jùlọ pátá fún ìlú, nítorí níwájú wọn ni wọ́n lè gbé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ. Àwọn nìkan ni wọ́n sì lè dájọ́ ikú fún yàn, tí wọ́n sì lè ní kí wọ́n pa àyàn náà lẹ́yìn tí Awùjalẹ̀ bá ti fọwọ́ sí láti ọ̀dọ̀ àkárìgbò. Awólọ́wọ̀ yìí ló ní kọ́kọ́rọ́ ilé Òṣùgbó lọ́wọ́ àti ti yàrá ìpàdé àwọn ìwà rẹ̀fà fúnra wọn. Èyí ni pé kò sí ìpàdé kan tí wọ́n lè ṣe níbẹ̀ tí kò bá mọ̀ kó sì fọwọ́ sí. Lásìkò tó fi pẹ́ lórí oyè yìí, òkìkí Awólọ́wọ̀ kàn bí ẹni tí kì í ṣègbè lẹ́yìn ẹnìkan, àti ẹni tó kórìíra bí Ìjẹ̀bú Òde ṣe ń jẹ gàba lé wọn lórí. Nígbà kan níbi ọdún 1887, ẹbí Awólọ́wọ̀ kan, ẹbí ọ̀nà jíjìn ni o, ṣe àgbèrè pẹ̀lú ìyàwó ọmọọba Ìjẹ̀bú Òde kan. Ẹ̀ṣẹ̀ tó la ikú lọ ni wọ́n bá mú ọ̀daràn náà, wọ́n sì tì í mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n ilé àwọn Òṣùgbó. Wọ́n gbọ́ ẹjọ́ ẹ̀, nígbà tí wọ́n sì rí i pé ó jẹ̀bi, àwọn ìrẹ̀fà tí Awólọ́wọ̀ jẹ́ olórí wọn dá a lẹ́bi ikú. Láì dúró de àṣẹ láti ọ̀dọ̀ Awùjalẹ̀, Awólọ́wọ̀ ní kí wọ́n lọ pa ọ̀daràn náà kíá. Awùjalẹ̀ bínú pé wọ́n fi òun wọ́lẹ̀ léléyìí. Òun ló bá pàṣẹ fún balógun tó ń jẹ́ Kúkù pé kó rán àwọn ọmọ ogun lọ sí Ìkẹ́nnẹ́ láti fìyà jẹ wọ́n. Wọ́n sun Ilédì tí í ṣe ilé àwọn Òṣùgbó yìí. Èyí sì ni pé wọ́n ti fagilé ìjọba àti àṣẹ wọn nílùú Ìkẹ́nnẹ́. Awólọ́wọ̀ sá lọ sí Ìlìṣàn tí í ṣe ilẹ̀ bàbá rẹ̀. Wọ́n mú àwọn ìwà rẹ̀fà míì, wọ́n sì sọ wọ́n sígbèkùn ní Ìjẹ̀bú Òde. Ẹ̀yìn náà ni wọ́n wá àwọn èèyàn rán sí Awùjalẹ̀, ó sì ta wọ́n lójì. Ó gba nǹkan ìtanràn ńlá lọ́wọ́ àwọn Òṣùgbó Ìkẹ́nnẹ́. Wọ́n san owó ìtanràn yìí o, wọ́n sì dá ìjọba padà sí Ìkẹ́nnẹ́. Àwọn ìwà rẹ̀fà náà sì padà sí ipò wọn. Bàbá tèmi kò tẹ̀lé ipasẹ̀ bàbá rẹ̀. Iṣẹ́ àgbẹ̀ lòun ń ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. Níbẹ̀rẹ̀, abẹ́ bàbá rẹ̀ ló ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ìyẹn di olóṣèlú tààrà, òun náà dá dúró nídìí àgbẹ̀ tó ń ṣe. Àwọn iyèkan ẹ̀ lọ́kùnrin 4 ló wà lọ́dọ̀ ẹ̀, 3 sì lọ́mọ Awólọ́wọ̀ nínú wọn. Jacob Kújọ́rẹ̀, Michael Ọ̀nànúgà, James Oyè àti Adébáyò. Wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o, ṣùgbọ́n bàbá mi ni aṣáájú àti adarí wọn. Nígbà tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì dé sí Ìkẹ́nnẹ́ ní 1896, bàbá mi wà nínú àwọn díẹ̀ tí wọ́n gbà á. Gbogbo àwọn ọmọ ìyá ẹ̀ ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ Awólọ́wọ̀ ló sì rí i pé òun mú wọ inú ẹ̀sìn Kìrìsìtẹ́nì yìí. Nígbà tí wọ́n ṣe ìrìbọmi fún wọn, gbogbo wọn náà ni wọ́n fún ní orúkọ inú Bíbélì. Bẹ́ẹ̀ náà ló jẹ́ òun ló mú ọ̀pọ̀ àwọn èèyàn tí wọn kì í tilẹ̀ ṣe ẹbí rẹ̀ rárá wọ inú ẹ̀sìn yìí. Kíá ló ti kọ́ bí wọ́n ti ń kọ àti bí wọ́n ti ń ka èdè abínibí ẹ̀. Ó sì kọ́ àwọn àbúrò rẹ̀ tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì náà pẹ̀lú àwọn míì àti ìyá mi pàápàá nígbà tó yá. N kò mọ irú òòṣà tí bàbá ń sìn kó tó di ìgbà náà o. Ṣùgbọ́n láti ìgbà tí ó ti yí ẹ̀sìn padà, kò tún bojú wẹ̀yìn mọ́. Olùfọkànsí Kìrìsìtẹ́nì tòótọ́ ni, bẹ́ẹ̀ ni kì í pa ṣọ́ọ̀ṣì jẹ. Ó kórìíra ìbọ̀rìṣà pẹ̀lú gbogbo ètùtù, ẹbọ àti ọdún wọn. Ó tẹ̀ mọ́ mi létí pé n kò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ìbọ̀rìṣà. Ẹni yẹ̀yẹ́ kan làwọn olóògùn lójú rẹ̀. Kò sì sí ìgbà tí kì í fi àwọn àjẹ́ àti oṣó ṣe yẹ̀yẹ́ gidi. Títí di ọdún 1919, ìyàwó kan ló ní.
títí di ìgbà yìí n kò rí níjọ́ kan kó bá ìyá àgbà tàbí ìyá mi jà rí, tàbí kó sọ̀rọ̀ lóhùn líle sí wọn, tàbí kó bá ìyá àgbà ta ìpológbọn. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọdún yìí bàbá mi fẹ́ ìyàwó tuntun. Nígbà tí ìyàwó yìí dé, nǹkan yí padà láàrin gbogbo àwọn olùgbé ilé wa. Bàbá mi kò fi bẹ́ẹ̀ fara mọ́ ìyá mi mọ́. Kó tó di ìgbà náà, bíi pé àpò kan náà ni bàbá, ìyá àgbà àti ìyá mi ń kó owó wọn sí ni. Wọ́n sì jọ máa ń ṣe nǹkan wọn pọ̀ ni. Eléyìí kò rí bẹ́ẹ̀ mọ́. Ìyàwó tuntun yìí kò bẹ̀rù àṣẹ àti òfin ìyá àgbà gẹ́gẹ́ bí ìyá mi ti máa ń ṣe. Ìyá àgbà sì fi gbogbo ara kórìíra ilé yìí. Obìnrin yìí ló sọ ara rẹ̀ di olùṣọ́ fún gbogbo àwọn nǹkan bàbá mi. Kò sì ní jẹ́ kí ẹnìkan mú nǹkan kan kékeré kan níbẹ̀ tí kì í bá ṣe pé òun fúnra ẹ̀ ló fọwọ́ sí. Ṣùgbọ́n ó fẹ́ràn mi o. Bẹ́ẹ̀ ló máa ń bọ̀wọ̀ fún mi. Tí mo bá sì bojú ẹ̀yìn tí mo rántí àwọn nǹkan tó ṣe yìí, ó hàn sí mi pé ọ̀wọ̀ tó ń bù fún mi nígbà náà ju ohun tí ọjọ́ orí mi gbé lọ. Mo rí bí, ṣùgbọ́n èmi ò ṣe bó ṣe ń ṣe sí mi yẹn o. Èmi ò ṣe bẹ́ẹ̀ padà sí. Mo rí bí aláyọ̀júràn, ẹni tó kàn já wá láti ibì kan láti wá ba ìrẹ́pọ̀ tó wà nínú ilé wa jẹ́. Lọ́jọ́ kan, ìjà kan bẹ́ láàrin bàbá mi àti ìyá àgbà nítorí ìyàwó tuntun yìí. Ìyá mi gbè lẹ́yìn ìyá àgbà. Ọjọ́ burúkú kan tí n kò lè gbàgbé láyé ni. Fún ìgbà àkọ́kọ́ lójú tèmi o, bàbá mi àti ìyàwó tuntun yìí lẹ́gbẹ̀ẹ́ kan, ìyá àgbà àti ìyá mi lẹ́gbẹ̀ẹ́ kejì. Wọ́n bá ń sọ̀kò ọ̀rọ̀ burúkú síra wọn pẹ̀lú ariwo. Ìyàwó tuntun yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ju òkò ọ̀rọ̀ kò bá kùn gbé yìí. Ìṣẹ̀lẹ̀ náà ṣe mí láyà gìrì débi pé mo sunkún kíkorò bí ìran adójútini náà ti ń hàn fáyé rí. Fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ilé wa tí mo mọ̀, àwọn ará àdúgbò wá láti ìta wá dá sí ọ̀rọ̀ inú ilé wa. Lẹ́yìn òrẹ́yìn, àwọn àgbààgbà yìí lọ jókòó sílé ẹ̀gbọ́n ìyá àgbà kan, bàbá arúgbó kan báyìí, kí wọ́n lè parí ìjà náà. Ṣùgbọ́n láti ọjọ́ náà, ìyá àgbà kò ṣe bí ara rẹ̀ mọ́. Wọ́n ti já a bọ́ láti orí òkè gíga tó ti ń ṣe ohun tó bá wù tí wọ́n gbé e sí. Òun náà sì mọ̀. Kò pẹ́ lẹ́yìn ìjà yìí ló fi ìkíní sílẹ̀ lọ sí Abẹ́òkúta níbi tó ti ń ta ìkòkò amọ̀. Nígbà tí ìyá àgbà kúrò nínú ilé yìí, èmi náà mọ̀ lọ́kàn ara mi pé ẹ̀mí ilé náà ló ti lọ yẹn. Láì ní àwáwí, ilé náà kò rí bó ti rí tẹ́lẹ̀ mọ́. Wọ́n ti gba ìyá ọkọ arútí ẹ̀mọ́ tẹni àti alájọṣe gidi kúrò lọ́wọ́ ìyá mi. Bẹ́ẹ̀ ni wọ́n fọ́ ilé ìṣọ́ agbára tí èmi náà máa ń sá sí nígbà ìbínú bàbá mi túútú. Níbẹ̀rẹ̀ ọdún 1920, wọ́n ṣe ọdún òòṣà kan tí wọn kò ṣe irú rẹ̀ rí ní Ìkẹ́nnẹ́. Òòṣà ilẹ̀ gbóná ni. Tọkùnrin tóbìnrin àwọn olóòṣà yìí ló péjọ sí ojúbọ rẹ̀. Fún ọjọ́ mọ́kànlélógún ni wọ́n sì fi ń bọ tọkàntọkàn, tí wọ́n ń jó, tí wọ́n ń kọrin, tí wọ́n sì ń rúbọ, tí wọ́n ń ṣètùtù pẹ̀lú oríṣiríṣi àwọn ojúṣe míì tó bá ti òòṣà wọn mu. Bí oṣù kan sẹ́yìn, kí wọ́n tó bọ òrìṣà ọba lúayé yìí, àjàkálẹ̀ àrùn ilẹ̀ gbóná ti bẹ́ sílẹ̀ nílùú. Wọ́n ní àsìkò yìí ni àwọn èèyàn míì tí wọn kì í ṣe ẹlẹ́sìn òòṣà yìí darapọ̀ mọ́ wọn nítorí kí àrùn ilẹ̀ gbóná yìí má lè mú wọn, káwọn náà lè jẹ àǹfààní tí wọ́n ní gbogbo àwọn olùsìn ọba lúayé ń jẹ. Ìgbà àkọ́kọ́ nìyí láìmọye ọdún sẹ́yìn. Ohun tí àwọn àgbàlagbà wí tí èmi náà sì lè rántí nìyẹn o, tí wọn yóò bọ òòṣà yìí rẹpẹtẹ bẹ́ẹ̀. Ìgbà ìkẹyìn náà sì ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àríyá rẹpẹtẹ báyìí fún òòṣà wọn, àjàkálẹ̀ àrùn yìí kò dáwọ́ dúró. Kíní ọ̀hún pọ̀ sí ni. Ẹni yòówù tí ọwọ́ rẹ̀ bá sì tó ló ń pa láì ya ẹnikẹ́ni sọ́tọ̀. Bí àrùn ilẹ̀ tútù náà ṣe pọ̀ sí ní àhesọ kan gba ìgboro pé àwọn abọ́rẹ̀ ọba lúayé yìí gan-an ni wọ́n wà nídìí àjàkálẹ̀ àrùn yìí. Ṣé lára àṣà ni pé tí àìsàn náà bá pa ẹnìkan, ẹnikẹ́ni kò gbọdọ̀ sìn yàtọ̀ sí àwọn abọ́rẹ̀ yìí, tó sì jẹ́ kí wọ́n tó ṣiṣẹ́ náà wọn yóò gba owó rẹpẹtẹ, wọn yóò sì kó gbogbo ohun tí ẹni tí àrùn náà pa bá nílò fúnra wọn. Lábẹ́ àkóso bàbá mi, àwọn ọ̀dọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan pè pàdé. Wọ́n sì pinnu láti lọ ba ilé òòṣà ọba lúayé yìí jẹ́, láti fi ìbínú wọn hàn sí ìwà ìkà tí àwọn abọ́rẹ̀ wọ̀nyí ti ń hù láti ọjọ́ yìí wá. Alẹ́ ọjọ́ tó tẹ̀lé ìparí àríyá ọlọ́jọ́ mọ́kànlélógún tí wọ́n ṣe fún òòṣà yìí, àwọn kìrìsìtẹ́nì ṣe ohun tí wọ́n ti pinnu.
wọ́n gbé òòṣà yìí àti gbogbo ohun tí wọ́n tò yí ká àti gbogbo ohun ẹbọ tó ti wà níbẹ̀ láti ọjọ́ 21 yìí, wọ́n kó gbogbo ẹ̀ jọ, wọ́n da kẹrosíìnì sí, wọ́n sì sun wọ́n di eérú. Nígbà tí ìròyìn ọ̀rọ̀ yìí dé ìlú lọ́jọ́ kejì, rìtìrìtì ọ̀rọ̀ náà gba gbogbo ìlú ni. Òkúkú tiẹ̀ sáàyè ìrégbè nítorí àìsàn náà sì ń jà kiri ìlú láì dáwọ́ dúró. Inú àwọn abọrẹ̀ ọba aláyé náà sì ń dùn pé òòṣà wọn kò fi àkókò ṣòfò láti gbẹ̀san ara ẹ̀. Àwọn alábẹ́rẹ́ àjẹsára ti wá sílé wa nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, gbogbo ilé ni wọ́n sì ti gún lábẹ́rẹ́. Nígbẹ̀yìn àjàkálẹ̀ àrùn náà mọ́wọ́ dúró lẹ́yìn tó ti lo gbogbo agbára rẹ̀ tán ni. Ọgọọgọ́rùn-ún àwọn èèyàn títí dórí àwọn tí wọ́n ń bọ ọba alúayé pàápàá ni wọ́n ti kú. Ní 20 oṣù kẹta 1920, nígbà tí àjàkálẹ̀ àrùn yìí sì ń pitú ọwọ́ ẹ̀, ó hàn lára bàbá mi pé ara rẹ̀ kò yá. Níjọ́ kejì tí mo tún rí, ó dàbí pé ara rẹ̀ ti yá. Ní alẹ́ ọjọ́ kejì tí mo rí yẹn, ó pe èmi àti àbúrò mi Olú. Òòrùn ṣẹ̀ṣẹ̀ wọ̀ nígbà náà ni. Ó sọ fún wa pé òun lọ sí Èkó láti lọ ra nǹkan wá fún wa. Ó lóun yóò dúró fún ìgbà díẹ̀ níbẹ̀, ṣùgbọ́n òun kò ní pẹ́ púpọ̀ náà kí òun tó dé. Ìròyìn ayọ̀ gbáà ni fún wa. Bó tilẹ̀ jẹ́ pé n kò fẹ́ràn àwọn aṣọ tuntun, mo fẹ́ràn tiger biscuit gan-an. Èkó nìkan ni wọ́n sì ti lè ríra nígbà yẹn. Àbúrò mi kékeré Bọ́lájókòó sì kéré láti dá nǹkan kan mọ̀ ní tiẹ̀. Ó kúkú tiẹ̀ ti sùn kó tó di pé bàbá mi bá èmi àti Olú sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi fi ilé sílẹ̀ lọ sí Èkó tí a rò pé ó lọ. Ìgbà tí mo rí gbẹ̀yìn nìyẹn. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀, mo gbọ́ pé bàbá mi ti kú. Àrùn ilẹ̀ gbóná yẹn náà ló pa á. Ọjọ́ 9 oṣù kẹrin lọ́dún 1920 ni. Èmi ò mọ̀ nígbà náà, ṣùgbọ́n wọ́n padà sọ fún mi pé níṣe ni àwọn olóòṣà ọba aláyé yẹn ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n gbọ́ ikú bàbá mi. Wọ́n ní òòṣà wọn ṣe dáadáa láti pa ẹni tó láyà, láti kó èrò jọ láti ba ilé rẹ̀ jẹ́. Ìyẹn ni wọ́n ṣe ń yọ̀. Wọ́n ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì sin òkú bàbá mi dáadáa. Lọ́jọ́ tó kúrò nílé yìí, ó ti ṣe ara rẹ̀ gírí ká lè gba ohun tó ń sọ fún wa gbọ́. Nígbà tó ń bẹ̀ mí àti Olú sọ̀rọ̀, àṣé bó ṣe kúrò nílé yìí, ilé ọ̀rẹ́ rẹ̀ kan ló lọ dúró sí kí èmi àti àwọn ọmọ rẹ̀ tó kù pẹ̀lú àwọn olùgbé ilé wa má bàa kó àrùn ilẹ̀ gbóná náà. Ìyá mi sọ fún mi ṣá pé Bọ́lájókòó àbúrò mi obìnrin kejì tí mo mọ̀ pé ó ní àrùn ilẹ̀ gbóná yìí kó lára bàbá mi lọ́jọ́ tó kú yìí ni. Ó ní òun pọ̀n lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lọ sí ọ̀dọ̀ bàbá mi nígbà tí òun lọ kí n. Nígbà tí bàbá mi kú yìí, èmi náà fura pé nǹkan kan ń ṣẹlẹ̀ nílé wa. Ìyá àgbà dé láti Abẹ́òkúta. Lóòótọ́ ló sì ń tọ́jú mi bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n òun fúnra rẹ̀ kò túraká. Lójijì ló hàn pé ìbànújẹ́ ti mú un, tí inú rẹ̀ kò sì dùn rárá. Àwọn ọmọ ìyá bàbá mi méjì, Jacob Awolọwọ tó ń gbé Èkó àti James Awolọwọ tó ń gbé Abẹ́òkúta padà wálé. Ẹ̀ẹ̀kan làwọn méjèèjì yìí ti wálé rí lójú mi. Gbogbo àwọn àbúrò bàbá mi, àwọn ẹbí lóríṣiríṣi, gbogbo wọn ṣàkójọpọ̀ sí ilé bàbá mi. Lásìkò náà, ìyá mi gba ilé àwọn òbí tirẹ̀ lọ. Níṣe ni gbogbo ilé náà sì kan bóbó. Àwọn èèyàn ń yọ̀ ọ̀rọ̀ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni. Nígbẹ̀yìn, wọ́n sọ ìdí tí wọn kò ṣe tètè sọ ikú bàbá mi fún mi. Wọ́n ní èèwọ̀ ni kí ẹnikẹ́ni sunkún nígbà tí ṣọ̀pọ̀nná bá pa ẹnìkan. Kò sẹ́ni tí kò mọ bí mo ṣe fẹ́ràn bàbá mi. Wọn kò sì mọ bí ọ̀rọ̀ náà yóò ṣe rí lára mi nígbà tí mo bá gbọ́ ìròyìn náà. Nítorí ẹ̀ ni wọ́n ṣe yọ mí kúrò nínú ọ̀rọ̀ yìí kó má di pé èèwọ̀ tí wọ́n ń sọ náà yóò dà lé mi lórí. Nígbà tí mo gbọ́ ikú bàbá mi, ìròyìn náà kò ṣe nǹkan kan rẹpẹtẹ fún mi. Mo rántí pé n kò tilẹ̀ sunkún. Ṣùgbọ́n bí àwọn àyípadà oríṣiríṣi ṣe ń bá ayé mi ní wàrà ṣẹṣà, ó bẹ̀rẹ̀ sí í hàn sí mi pé pẹ̀lú ikú bàbá mi, nǹkan ìbànújẹ́ tí yóò yí ayé mi padà lọ́nà àìròtì rárá ló ṣẹlẹ̀ yìí o. Ìlọsíwájú àwa ọmọ Yorùbá, ká tún padà sáyé tó yẹ ọmọ Odùduwà o. Ká tún lè rówó náà, iṣẹ́ pọ̀ lóde, ká yéye o, ká má má dínkù. Ó dọwọ́ rẹ o, àjàgbé.